Rékọ̀dù yìí, ọdún ọmọ ti ṣe, orúkọ ìjẹ́ special day. Tí mo ní 1983, lábẹ́rẹ́ fújì lọ. Tipẹ́tipẹ́ láti máa bọ̀, ìrìnàjò mi tó fẹ́ ọ̀gá lọ. Bàbá wọ̀ yọdún tí mo ṣe, láti máa lọ bí ọdún mẹ́wàá, àbọ̀ ọdún mẹ́jọ. Ẹ̀rọ ọdún tí mo ti kọ́ ní ìyá làwọn máa ní bàá ní òjì o. Bẹ́ẹ̀ bá ti òjì lọ làwọn máa ní bàá nínú ilé yín ni. Oṣù bá jẹ́ oṣù tẹ́sí ní okùn lè wà bàjẹ́. Ló wá tó jẹ́ tòkó létí ní. Ẹ wá sọ pé ẹni kò ní wọ́n bá rí. Mi ò bẹ̀ ní ìbálẹ̀ ìyá làwọn. Mi ò lè ní ìbálẹ̀ ìgbà tá a fẹ̀yìn mọ́. Ìtẹ̀sí àdájọ́ wàhálà ẹ̀ṣẹ̀ mọ́. Ìta àfijé sọ́yìn, ìta àfijé, ìlérí méjì, wọ́n máa ń kóra wọn, wọ́n máa fọkàn ní ìyá wọn. Ìtàkọ́ ṣe sílé mọ́ náà dé lágbà níbẹ̀. Ojú wa ti là gbogbo ayé ti ń lówó. Ẹja ti fi iṣẹ́ wúyì ìṣe dáadáa. Gbogbo ètò pọ̀ ní pátápátá ni mo bọ̀ wọ̀ fún àtọmọdé. Tẹ̀lé aláta òkúlé sílé mọ́ náà ní ẹlẹ́wọ́. Èyí tó jẹ́ pé ẹ̀ wá kọ́ńtẹ́ẹ̀tì. Tẹ́lẹ̀ lò lórí social media yìí sílé mọ́nà ní ẹ̀ṣọ́ra o. Tẹ́lẹ̀ lọ jíṣẹ́ fún ọ̀rọ̀ mi. Tẹ́lẹ̀ lọ jíṣẹ́ dáràn ọ̀rọ̀ sílé mọ́nà ní ẹ̀lẹ́wọ̀. Lórí mo mọ̀ kòkò sẹ́yìn náà yín jẹ́ aláwọ̀ mẹ́rin láì dá ẹgbẹ́ múlé. Àwọn kọ̀lé ìfún tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ mi wọn ò yí ọ sí. Òjò rẹ́kọ́dù ìlú àkọ́kọ́. Mo rí ní record ọkọ ní 1994 yẹn clear ó wá clear àlàó òbí yóò ṣe ẹbí. Ọdún tí mo bẹ̀rẹ̀ ilé mo ti sọ pé kì í ṣe pé ìgbà tí mo gbọ́ lẹ́yìn kan fẹ́ tó ti ẹni ní mẹ́jọ tèmi. Tó bá jẹ́ pé nígbà yẹn tí mo fẹ́ kọrin yẹn sí ní mọ́nà ní àlàó nírú àsìkò yìí wáyé ẹ sọ pé nítorí ẹ̀ ní bàbá dé. Lábẹ́rẹ́ fújì wa. Tipẹ́tipẹ́ láti ń bàbọ̀. Ìrìnàjò mi kò fẹ́ ọ̀gá lọ. Àlàó ẹgbẹ́ nígbà náà ni ò fẹ́ bínú mọ́. Torí kò sí ẹsẹ̀ tó bá mi jà fún ìsúlẹ̀ ìmọ̀lẹ́kọ̀ọ́ kí láti ẹsẹ̀ jà fún náà. Kí la fẹ́ jà mọ́ra o? Gbogbo òun lé fújì. Èyí ni kí kó dàpọ̀ òkun lé. Ìyẹn kó àbọ̀ òkúlé wọ́n wá audience lórí platform fún ọ. Wọ́n wá wọ́n gbogbo eléré fújì gbogbo tẹ́yìn ṣe tẹ́yìn náà tó yẹ kẹ́ẹ̀ ti wà wẹ̀ nílẹ̀ sílé mọ́nà òmìnira o. Òun ni wọ́n wá bí iṣẹ́ ìkọ́lẹ̀ ẹ̀kọ́ fi ń jẹun lọ. Wọ́n wá ń dà àti rẹ́bọ̀ náà sì sì ní ọlọ́run ní má ṣe dá àwọn.